Náà, ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè wọ́n ní kí ni ìdájọ́ kíka Fátíhà lẹ́yìn imam àbí? Ìdáhùn ni pé àfáà tó béèrè náà ti sẹ ó ti ka àdíìtì kalẹ̀ pé la salata liman lam yaqra bi Fatihatil kitab. Àdíìtì ńlá ni. Ilé ìfẹ́ láìsí ká máa béèrè irú ìbéèrè báwọn. Bí wọ́n tú àwọn ènìyàn tó lẹ́ pé general muslim ni wọ́n. Wípé àrìn láǹfààní àti tú sísàlẹ̀ kò. Tá a bá jókòó níwájú àwọn akẹ́kọ̀ọ́ tá à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́. Á jí gbólógbò, á jí gbólógbò ọ̀sàlẹ̀, á wà fa ẹ̀dọ̀kì inú ogun tá a jà náà, á wà pàjáde fún ẹ̀dọ̀kì rẹ̀ rí gbà. Wọ́n níbi tá a ti jókòó nísìn àwọn olùmọ̀lá ni. Ẹlòmíì kan fẹ́ràn ẹ̀sìn Ọlọ́run ló fi wá. Kì í ṣe pé bọ́yọ́ wà lójú ọ̀nà ìwà mímọ́ Islam. Mo ní bó ti wulẹ̀ kọ́ jẹ́ náà ká lọ mọ̀ pé condition ti ń bẹ fún èrò ẹ̀yìn pẹ̀lú imam látara Suratul Fatiha méjì ni. Condition àkọ́kọ́ ó jẹ́ sí pé ìrun tí ìmáàmù ń kí ìrun tá a ti ń ka kí ó sókè. Condition ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ pé ìrun tí ìmáàmù ń kí ìrun tá a ti ń ka kí ó jẹ́ẹ́jẹ́. Kò sí èméjì níbi kíka kí ó jẹ́ẹ́jẹ́ wípé ọ̀ranyàn ni, orígun ni, ìbẹ̀yìn gbọ́dọ̀ ka Fatiha. Tàbá wá bíra wa léèrè pé ọ̀pá àwọn táǹkì lójúmọ́ tó jẹ́ compulsory 17 mélòó ni jẹ́ẹ́jẹ́ ń bẹ, mélòó ni kòkè, olókè ló kéré ju oúnjẹ jẹ lọ. Zuri àti Asif 8 nìyẹn. Àbí? Magribi ẹyọ̀kan bẹ̀. Àbí? Ó di 9. Ìṣáì méjì, ó di mélòó? Ó di 11. Mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ní ìta tí ń kí ó jẹ́ẹ́jẹ́ lẹ́yìn ìmọ̀. Mélòó ló kù náà 17 jàmáà? 6 péré ni ìmáàmù tí ń ka kí ó sókè. Tó bá jẹ́ sí pé a bá wà lẹ́yìn ìmáàmù tí bá ń ka kí ó jẹ́ẹ́jẹ́ ọ̀ranyàn ni fún wa ojú ká ka Suratul Fatiha. Ẹni tí ó bá kà á ọlọ́pàá yẹn. Lórí ni a fẹ́ kí ní ìsìlábùdó. Ní wá sí ìmáàmù, gbogbo ẹ̀yin jàmáà àwọn kan wà tí ó ka Fatiha. Iye rákà tó ka Fatiha ń bẹ̀rùn ọya sánlẹ̀ ìgbàmbá sálámà. Ilé ń bá wọn. Ọwà rí ìgbà tí ìmáàmù bá ń kí ó sókè ní ti ẹ̀. Ìmáàmù bá ń ka kí ó sókè. Bí tọ́rọ̀ wà ní. Bí tí ọ̀rọ̀ wà nìyẹn. Tí ìmáàmù bá ka kí ó sókè. Sí irú ẹ̀yìn, ìtọ́ra yẹn ní kún náà ka Fatiha. Àbí qira'atul imam qira'atun lahu. Àbí tí ìmáàmù ti ka náà ti ẹ̀ náà. Especially nígbà tí máa ń sọ pé bẹ́rẹ̀ bí maghdubi alayhim waladdallin gbogbo wọn náà sọ pé kí lọ sáá ní sítọ̀ bá ka ìdọ́rọ̀ wà ní. Ṣùgbọ́n ìtàwọn ní mímọ̀ tí a fi bẹ̀rù Ọlọ́run ṣe tí wá sábà máa ń mú jù ní pé ipò ọ̀ká rí pé kí ni ọ̀ká nígbà òláwà áka ìzùmí tó nù rí ipò ọ̀ká tó bá rẹ̀ tí ọ̀ká má bá fa wá lọ́wọ́ èyí tó ń lọ dáálẹ̀ o ní sálàfù tí ń sọ with evidence tó yé wọn ṣùgbọ́n ìwọ lọ dáájú wọ́n ní kọ ọ̀ká ní ìwò láwọn áka ìdí ìṣùgbà mẹ́ta áka sí wọn ìwọ ní ọmọ sáàmọ́sáàbì ìmáàmù kàtì nínú ìtọ́jà ìgbìyàn máa ń ká ó ní pé tí bá ti ń ka áyà kọ̀ọ̀kan tá tí wọ́n ń ṣe gẹ́ni ọkà tẹ̀ innama ju'ila al-imam liyutamma bihi wọ́n lọ pé alhamdulillahi rabbil alamin ar-rahmanir rahim alìjẹ́ náà wọ́n látọ̀ ní àmì tó ṣe ń àmì tó ṣe àmì tó bá ti àti tó kílẹ̀ ilẹ̀ ló sí ní ti bá ti àti ìmọ̀ ọ̀rọ̀ mi náà so ọjọ́ sókè tó wà láàrin wallahu ta'ala a'lam.
Exactly.